Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bíi àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa kúkú dúpẹ́ fún yín bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ̀sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wá kò ní dì. Ajíbọ́dé Manu náà ni oníròyìn yín fún títí òní. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni ọlọ́pàá UK ń wá ọkùnrin tí wọ́n fura pé ó pa aya rẹ̀ àti àwọn ọmọbìnrin rẹ̀ méjì tí ó sì sá lọ sí Zimbabwe. Ọlọ́pàá nílẹ̀ Gẹ̀ẹ́sì ti bẹ̀rẹ̀ ìwádìí ńlá lẹ́yìn tí wọ́n rí obìnrin kan àti àwọn ọmọbìnrin rẹ̀ méjì tí wọ́n ti kú nínú ilé wọn ní agbègbè Great Denham, Bedfordshire. Gẹ́gẹ́ bí ìròyìn Jígí Alára ṣe sọ, ọlọ́pàá sọ pé wọ́n ń wá ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ndodana Mkayisi Chuma tí wọ́n tún mọ̀ sí Mark. Wọ́n fura pé ó ní ọwọ́ nínú ikú aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ méjì. Àwọn ọlọ́pàá sọ pé wọ́n lọ sí ilé náà lẹ́yìn tí àwọn aládùúgbò àti àwọn tó mọ ẹbí náà sọ pé wọn kò rí wọn fún ọjọ́ mélòó kan. Nígbà tí wọ́n fọ́ ilẹ̀kùn wọn wọlé, wọ́n rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà tí wọ́n ti kú. Àwọn tí ọlọ́pàá gbà pé wọ́n kú ni Notabo Zandali Tishuma ẹni ọdún 42 àti àwọn ọmọbìnrin rẹ̀ méjì, Natalie tó jẹ́ ọmọ ọdún 15 àti Nala tó jẹ́ ọmọ ọdún 5. Lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ìwádìí fi hàn pé afurasí náà fi ilẹ̀ Gẹ̀ẹ́sì sílẹ̀ ń pàṣẹ pápá òfurufú Heathrow. Ó sì gòkè ọkọ̀ òfurufú lọ sí orílẹ̀-èdè Zimbabwe. Ọlọ́pàá tú àwòrán CCTV rẹ̀ jáde, wọ́n sì bẹ̀ pé kí ó fi ara rẹ̀ hàn. Wọ́n sọ pé ìwádìí yìí kò ní dádúró nítorí pé ó ti kọjá ààlà orílẹ̀-èdè wọn. Wọ́n tún sọ pé wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ààbò lágbàáyé láti rí i. Ọ̀kan lára àwọn olórí ọlọ́pàá sọ pé ìṣẹ̀lẹ̀ náà ti fa ìbànújẹ́ ńlá. Ó sì bẹ̀ afurasí náà pé kí ó ṣe ohun tó tó nípa fífi ara rẹ̀ hàn fún àwọn aláṣẹ ní agbègbè tí ẹbí náà ń gbé. Àwọn aládùúgbò sọ pé ìròyìn náà yà wọ́n lẹ́nu. Wọ́n ṣàpèjúwe ìyá náà gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ tí ó sì máa ń bá gbogbo ènìyàn lò dáadáa. Ọ̀pọ̀ ènìyàn ti ń lọ sí ilé ẹbí náà láti fi òdòdó sílẹ̀ gẹ́gẹ́ bí àmì ìbànújẹ́ àti ìrántí fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Àwọn ọlọ́pàá tún rọ gbogbo ẹni tó bá ní ìsọwọ́pọ̀ nípa ibi tí afurasí náà wà pé kí ó yára sọ fún wọn. Wọ́n ní gbogbo ìsọfúnni lè ràn wọ́n lọ́wọ́ láti mú un. Àwọn amòye lórí òfin sọ pé nígbà tí afurasí bá sálọ sí orílẹ̀-èdè míì, ó lè mú kí ìwádìí túbọ̀ nira. Síbẹ̀, wọ́n ní àwọn iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè méjèèjì lè ṣiṣẹ́ pọ̀ láti tẹ̀síwájú nínú ọ̀ràn náà. Títí di àsìkò tó ń ṣàkójọ ìròyìn yìí, ọlọ́pàá kò tíì mú afurasí náà. Ìwádìí sì ń lọ láti mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ àti láti mú ẹni tó bá jẹ̀bi wá sí iwájú òfin. Ní ìparí, ìṣẹ̀lẹ̀ yìí ti fa ìbànújẹ́ ńlá ní ilẹ̀ Gẹ̀ẹ́sì àti láàrin àwọn ará Zimbabwe. Ọ̀pọ̀ ènìyàn sì ń retí pé ìwádìí yóò ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ kí òdodo sì ṣẹ. Báyìí ni àrìmọ fún orí ìròyìn títí òní. Ẹ ṣé bí ẹ kúkú ṣe bá wa kálọ. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.